Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ṣe dáadáa là bá yín. Lọ́wọ́ yìí, kí a ṣáà máa dúpẹ́. Nítorí pé àsìkò ti tó, ó ti dé ojú ẹ̀ báyìí. Àwọn agbésùnmọ̀mí, tí wọ́n ń pa àwọn ọmọ ìlú lọ́tùn, tó ń pa ọmọ ìlú lósì, àwọn bókobòko, lára àwọn ọ̀gá wọn lẹ̀ ń rójú ẹ̀ yìí o. Bẹ́ẹ̀ ni, àwọn kan máa ní, so àwọn ọmọdé ni àwọn arábí yìí. Bí wọ́n ṣe kéré tó, bẹ́ẹ̀ ni orónú wọn ó ju tejò lọ bẹ́ ṣe ń rí wọn yẹn. Lára ọ̀kan nínú àwọn ọ̀gá àwọn bókobòko lẹ̀ ń rí rèé. Kí ló ṣẹlẹ̀? Kí ló fa ikú ẹ̀? Báwo ló ṣe jẹ́? Gẹ́gẹ́ bí àwọn ìròyìn náà ti ṣe lọ, ọ̀gbẹ́ni yìí òun àti àwọn ọmọ lẹ́yìn ẹ̀, wọ́n ti pa àwọn ọmọ ológun Nàìjíríà, nípakúpa. A ti ẹ̀ lè ka oye tí wọ́n ti pa. Bóyé wà yìí, ọ̀gá ló jẹ́ nínú àwọn bókobòko tí wọ́n ń pa àwọn èèyàn káàkiri. Orúkọ ẹ̀, òun ni Abdulsalim Al-Barnawi, orúkọ ẹ̀ nìyẹn. Abdulsalim Al-Barnawi, òun lorúkọ ẹ̀. Báwo ló ṣe jẹ́ tí àwọn ọmọ ológun Nàìjíríà tí wọ́n ṣe rí mú, tí wọ́n dẹ̀ pàdánù? Pẹ̀lú àwọn àlàyé, àwọn ìròyìn tó wọlé wá, ọ̀gbẹ́ni yìí tó jẹ́ olórí àwọn bókobòko, òun àti àwọn ẹmẹ̀wà ẹ̀, gbogbo wọn, wọ́n darí kọ ibùgbé àwọn ọmọ ológun Nàìjíríà ní on the 12th of July, ìyẹn on the 12th, oṣù tá wà yìí. Òun ni gbogbo wọn kóra wọn lọ sí military camp, ibi táwọn ọmọ ológun Nàìjíríà, tí wọ́n forí pamọ́ sí. Nǹkan tí wọ́n lọ ṣe ńbẹ̀, Elédùmarè nìkan ló yé. Ṣùgbọ́n nǹkan táwa mọ̀ ni wípé wọ́n fẹ́ lọ pa àwọn ọmọ ológun Nàìjíríà kí wọ́n dẹ̀ tún gba àwọn irinṣẹ́ wọn, gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe. Ṣùgbọ́n lọ́jọ́ tá ń sọ yìí, Elédùmarè ó ju gbogbo wọn lọ. Ọ̀gá wọn tẹ́ ń rí yìí, òun ni tẹ́ bá rí gbogbo àwọn fídíò tí ẹ̀ ń rí lẹ́nu jọ́ mẹ́ta yìí, tí àwọn bókobòko máa jù síta pé abẹ́ orí eléyìí, apá eléyìí, a yìnbọn fún eléyìí. Gbogbo àwọn sójà tí wọ́n pa, òun ni media personnel wọn, tó jẹ́ pé òun ló máa ń ya gbogbo àwọn àwòrán yẹn. Tẹ́ bá rí pé àwọn bókobòko wọ́n yìnbọn ní lójú ogun, ẹni tó ń ṣiṣẹ́ tó ń ya gbogbo fídíò yẹn rèé. Now, wọ́n kóra wọn ní on the 12th, ó di ọ̀dọ̀ àwọn Nigerian soldier. Tí wọ́n ṣe máa dé bẹ̀, wọ́n ò mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà, àwọn ọmọ sójà, wọ́n ti gbáradì. Wọ́n ti gbáradì fún wọn tí wọ́n máa wọlé báyìí. Bá àwọn ọmọ ológun Nàìjíríà bí wọ́n ṣe ṣígun tí wọ́n rèé. Eléyìí kẹ̀dẹ̀ rèé tó jẹ́ pé òun ọ̀gá ló jẹ́. Ó máa ń pa àwọn ọmọ ológun Nàìjíríà bí ìgbà tí èèyàn ń pa eṣinṣin ni. Ṣùgbọ́n ọjọ́ tá ń sọ yìí, on the 12th of July, ìyẹn oṣù yìí, ó bu lọ́wọ́. Ọlọ́run, àwọn ẹ̀mí kẹ́mí tí wọ́n ń darí ẹ̀, wọ́n ò fún ṣe lọ́tẹ̀ yìí. Ibẹ̀ ni àwọn ọmọ ológun Nàìjíríà tí wọ́n mú balẹ̀. Bẹ́ẹ̀ ni, bó ṣe di pé ó lọ ọ̀run alákejì nìyẹn. Now, bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn ọmọ ológun, àwọn bókobòko wọn, wọ́n ti wà nínú ìbànújẹ́ báyìí. Láìpẹ́ yìí ni à ń rí gbogbo àwọn fọ́nrán tí ó ń jáde tí wọ́n ń kẹ́dùn nípa ẹ̀. Àṣé àwọn wọn ò fẹ́ kí àwọn ni wọ́n kú, ṣùgbọ́n wọ́n mọ bó ṣe ń pa àwọn ọmọ ọlọ́mọ.
ó tiẹ̀ dà bẹ́ẹ̀. Now, ọ̀gbẹ́ni yìí tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, wọ́n jẹ́ ká fi mọ̀ wípé ògbóǹtarìgì tó ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn sójà, ìyẹn àwọn ọmọ ológun Nàìjíríà, ó ti pa wọ́n pakúpa. Ṣùgbọ́n ìgbẹ̀yìn ẹ̀ rèé o. Bá dẹ̀ ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, inú ìbànújẹ́ òun ni àwọn ẹbí ẹ̀ wà, ìyẹn àwọn bókobòko ẹgbẹ́ ẹ̀, tí gbogbo wọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jáde tí wọ́n ń gbàdúrà fún wípé k'Ọlọ́run kó jẹ́ kí Olódùmarè tẹ́ sí afẹ́fẹ́ rere. K'Ọlọ́run dẹ̀ jẹ́ kí ó lè wọ ilé ológo, gẹ́gẹ́ bí gbogbo wọn ti ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún. Ẹ̀yin ọmọ Yorùbá, kí la fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ yìí? Eléyìí ó ti fi hàn wípé gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá, àwọn tí yẹ pé wọ́n ti pàdé àpòpọ̀ pé àwọn fẹ́ wá bá wa jà, bí Elédùmarè ṣe máa yanjú wọn lẹ́yọ kọ̀ọ̀kan rèé. Bẹ́ẹ̀ ni, bí Elédùmarè bó ṣe máa yanjú wọn ní ẹyọ kọ̀ọ̀kan rèé. Wọn ò ní rí bá ti ṣe o, wọn ò ní rọ́nà gbégbà. Gbogbo àwọn ẹ̀jẹ̀ àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ti pa, òun ló máa jà fún gbogbo ọmọ Yorùbá, láṣẹ Èdùmàrè. Lọ́wọ́ yìí, ojú ẹ náà ni ẹ̀ ń rí yẹn. Oríṣiríṣi ni ohun tí ó ti gbé ṣe, àwọn nǹkan burúkú, ṣùgbọ́n Elédùmarè, ó fi àjùlọ hàn. Àwọn ẹni tó bá rí eléyìí ń ta ní ọmọlúàbí rèé, ṣùgbọ́n oró inú wọn, ó ju ti ejò lọ. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí, inú ìpayín keke, òun ni àwọn ọ̀gá ẹ̀ tí gbogbo wọn wà báyìí. Àwọn gan wọn ò mọ̀ pé àwọn ọmọ ológun Nàìjíríà, wọ́n ti gbáradì, kò ń ṣe bí ti tẹ́lẹ̀. Ó fi jẹ́ pé àwọn agbésùnmọ̀mí máa wọlé, wọ́n kàn máa pa wọ́n pakúpa. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ tá wà yìí, ní ìta tá ń bá lọ yìí, àwọn ọmọ ológun ò ṣeré o. Bẹ́ẹ̀ ni, àwọn ọmọ ológun ò ṣeré. Bí a dẹ̀ ṣe máa mú wọn balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan láìpẹ́ láì jìnnà, òmìnira máa wọ̀lú. Bẹ́ẹ̀ ni ó rí o. Ẹ̀yin èèyàn wa, kí ni èrò yín lórí eléyìí? A ní rí jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé Pìládò World fún àwọn ìtúpalẹ̀ mìíràn. Ó tún dọjọ́ mi o, ọjọ́ ire, ó dàbọ̀.